Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lónìí gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lónìí gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Mo kí gbogbo wa ọlọ́kan òjọ̀kan, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ lórí ètò yìí, nǹkan tá a gbé dání tá a máa ń ṣe òun náà ni a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà èyí tí a mọ̀ sí numerology. À ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ sì ni à ń sọ̀rọ̀ nípa àṣírí ìwé àtegbò láwọn nǹkan kéékèèké tí yóò mọ̀ jẹ́ àǹfààní fún wa. Ẹ wá rí Ọlọ́ba mi dá ewé àti egbò láti máa jẹ́ ìwòsàn fún gbogbo ẹ̀dá tó dá. Ewúrẹ́ nìkan kọ́ ni oúnjẹ ewé àti egbò. Ọlọ́ọ̀tì torí ewúrẹ́ nìkan kó máa jẹ ewé. Tí a bá wo 99% nǹkan tá ń lò jù lórí ilẹ̀ ayé yìí, ewé àti egbò, ara ẹ̀ náà ni a ti rí. Ẹ wá rí ìṣèlú ewé àti egbò ó pọ̀ lóríṣiríṣi lọ́nà tí àwọn èèyàn ń lò fún. Ẹlòmíì á lò fún nǹkan àkà, ẹlòmíì á lò fún nǹkan tó tọ́. Èyí tí a bá wá lò bó dáa ni o bí kò dáa ni o, ẹ̀rí ọkàn tàwa náà a máa jẹ wá. Gbogbo wa tá a dẹ̀ wà nílé ayé yìí, olúkúlùkù wa Ọlọ́run kó àwọn nǹkan kan lé wa lọ́wọ́ pé ó yá lọ fi nǹkan báyìí, ẹ̀tọ́ tá a fún wọ náà ni gba eléyìí, lọ sí ilé ayé lọ fi wá nǹkan báyìí wá fún mi. Gbogbo wa wá rajà ni àwa nájà ni a sì wá rà. Nǹkan tí wọ́n bá wá rà tó bá gbé déwájú Ọlọ́run, òun náà ni yóò mọ jẹ́ tí ó mọ jẹ́rìí sí nǹkan tí wá ṣe ní ayé. Ó dà gẹ́gẹ́ bí obìnrin tí ọkọ ẹ̀ kówó fún, tàbí bàbá rán ọmọ níṣẹ́, gbà lọ bá mi ra Pepsi wá. Ọmọ ò wá rí Pepsi, ó wá lọ ra Mirinda
bóyá bàbá ó sì mu mìríndà, ó wá gbé dé iwájú bàbá ẹ̀ wá yarí, ó yẹ gbà sí pé ṣé nǹkan tí mo rán ẹ leléyìí. Bẹ́ẹ̀ náà ni bí Ọlọ́run ṣe rán gbogbo wa níṣẹ́. Ẹ wá rí nǹkan tí mo mú wá fún wa ní òní, nǹkan tó dáa ni. Bẹ́ẹ̀ sì mọ̀ pé kò sí nǹkan tí mo mú wá lórí ètò yìí tí kò dáa. Eléyìí náà sì tún dáa. Jẹ́ pé nǹkan dáadáa náà la máa ṣe lórí ètò yìí, a ní bá wọn ṣe nǹkan aburú láṣẹ Èdùmàrè. Ẹgbẹ́ yìí tá a gbé kalẹ̀ lórí ètò yìí láti fi encourage, láti fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé láì tí ì wá ìwàkuwà, láì tí ì lo ìlòkulò, àwọn nǹkan kéékèèké kan wà tó jẹ́ pé tí a bá bá àánú Ọlọ́run pàdé níbẹ̀, tá a bá bá àánú Ọlọ́run pàdé níbẹ̀, ó sì dá mi lójú pé a máa bá àánú Ọlọ́run pàdé ní gbogbo nǹkan tí a bá dáwọ́lé, ìyẹn ní orí ètò yìí láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí, kí lè kó wọn fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣe àti tí a ti ṣe. Mo wá ń fi àsìkò yìí, mo tún wá ń kí gbogbo wa, gbogbo ibikíbi tá a bá wà pé tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá sì jẹ́ pé alẹ́ náà ni a wà ní gbogbo àyíká yìí tí Ọlọ́run ti ní kẹ́ máa wò mí ní òní, mo kí gbogbo ẹ káalẹ́. Kí ni mo mú wá fún wa ní òní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ? Ẹ̀rọ ìpè ni mo mú wá fún wa ní òní. Kí ni à ń pè ní ẹ̀rọ ìpè? Ṣé ẹ rí most of àwa tí a jẹ́ ẹnìkan tí ó wà lórí ètò yìí, mo máa fẹ́ kí a máa gbọ́ àlàyé àwọn kankan yé. Eléyìí á tún lè máa fi tọ́ wa sọ́nà lórí àwọn nǹkan, kódà ó lè jẹ́ bòmíì lórí àwọn nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ dáwọ́lé. Torí mo máa ń sọ̀rọ̀ kan ní àwọn fídíòs mi kan tí mo ti ṣe sẹ́yìn pé àwọn olórí burúkú èèyàn kan wà, wọn a máa fẹ́ máa gbé ìgbékúgbé lórí èèyàn. A ní forí wa gbé ìgbékúgbé o, kẹ́yìn náà kẹ́ má wàwákúwà. Torí pé wọ́n máa pòwe pé ẹrù awo ọ̀gbẹ̀rì ní rù ú. A ní bá wọn rorùkọ ẹrú o. Ẹrù tí ó gbé wa lọ sọ́run àpàpàǹdodo, Ọlọ́run ní jẹ́ ká bá wọn rù ú o. Tẹ́ ẹ bá wàwákúwà, kò sí àní-àní ẹni tó wàwákúwà dandan á rírìíkúrìí o. Ẹ má jẹ́ kí wọ́n máa tàn yín pé tó bá ṣe nǹkan báyìí wàá sáré ẹ̀mí gúngùn. Ọlọ́run ní dà wá láàmú, àdúrà wa gbà. A ní bá wọn ṣìṣekúṣe lágbára Ọlọ́run. A ní bá wọn dáwọ́lé nǹkan tí ò dáa ní agbára Ọlọ́run. Ẹ̀rọ ìpè tí mo mú wá yìí, kí ni à ń pè ní èpè? Ṣé ẹ rí èpè bẹ́ẹ̀ sì rí èpè? Ọ̀nà tí èpè máa ń gbà ṣiṣẹ́ pọ̀. Àwọn ọjọ́ míì wà tó jẹ́ pé wọn ò mọ nǹkan kan ju èpè lọ. Kì í ṣe pé ká kàn máa ṣépè fún èèyàn kankan, ìyẹn kọ́ là ń sọ. Oògùn tí àwọn míì mọ̀ jù láyé tán fi ń ba ayé èèyàn jẹ́ kò ju èpè lọ. Èpè wọn a máa fi ba ayé ẹ̀dá jẹ́, èpè wọn a sì tún máa fi tún ṣe. Àmọ́ èyí tán fi ń ba ayé èèyàn jẹ́ ló pọ̀ ju èyí tán fi ń tún ṣe lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ rí i pé mo sọ pé àwọn ìjọ kan wà tó jẹ́ pé wọn ò mọ̀ ju èpè lọ. Kódà àwọn ìjọ míì wà tó jẹ́ pé wọn ò lè ṣe oògùn fúnyàn. Wọn ò lè tú, wọn ò lè dé pé kí wọ́n lo nǹkan, bóyá kí wọ́n ṣe nǹkan fúnyàn láti tú tàbí láti dè. Àmọ́ èpè, nǹkan tí àwọn máa ń lò jù, èpè ni. Èpè dẹ̀ ń jẹ ẹlòmíì débi pé kò rí ojútùú ayé ẹ̀ mọ́ báyìí níbi tí èpè ń jẹ ẹlòmíì dé. Èpè dẹ̀ ní kì í tètè jáàyàn wẹ́rẹ́wẹ́rẹ́, yóò fi máa ba nǹkan jẹ́ nínú ìgbésí ayé èèyàn. Ìwọ tí wọ́n gbé ṣépè tó jẹ́ pé ìwọ àti ìyàwó ẹ tẹ́ ẹ jọ ń gbé pọ̀ tẹ́lẹ̀,
ó bá di pé ìyàwó èèyàn ò wù ẹ́ mọ́, kò sí nǹkan tó ṣe nínú ilé tó dáa mọ́, èpè tí ń jà ẹ́. Ìwọ tó débi iṣẹ́ tó jẹ́ pé tí o bá ti débi iṣẹ́ tẹ́lẹ̀, ibi tí wọ́n máa ń gbé ẹ sí tàbí ipò ọ̀wọ̀ tí wọ́n fi ń wò ẹ́ kò rí bẹ́ẹ̀ mọ́, wọ́n fojú burúkú wò ẹ́ níbi iṣẹ́, wọ́n ti ń ṣépè fún ẹ. Èpè dẹ̀ wá pé oríṣiríṣi. Ẹlòmíì kàn lè fẹnu ṣépè lásán, ẹlòmíì lè tọ́ nǹkan lá kó fi ṣépè fún yàn. Ọ̀nà tí èpè máa ń gbà jáyàn ó pọ̀ lóríṣiríṣi. Àmọ́ èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí, kódà tí Ọlọ́run bá jẹ́ ká kàn lè ṣe sára, torí kò sí bí ẹ̀dá náà ṣe wà láyé, either kí wọ́n ṣẹ́ èpè fún yàn physically tàbí kí wọ́n ṣẹ́ fún ẹ spiritually. Kò tiẹ̀ kẹ́lòmíì tiẹ̀ wá ń kọ̀rọ̀ yàrá kan kó máa ṣépè. Èpè báwọn èèyàn ti ṣe máa ń lo èpè pọ̀. Ẹ kàn jẹ́ kí n short ẹ̀ ńbẹ̀ yẹn. Bí àwọn èèyàn ṣe máa ń lo èpè pọ̀. Àwọn ẹlòmíì tó jẹ́ pé nǹkan tí wọ́n kọ́kọ́ máa ń lọ jọ́sìn fún, ìyẹn láàárọ̀ kùtùkùtù tán bá ti jí, kán lọ síbi tán gbépè sí, kán máa bẹ̀rẹ̀ sí ní súre ńbẹ̀. Kán ní tọ̀, èmi nìkan ni mò ń ṣiṣẹ́ báyìí, àwọn tá a jọ ń ṣiṣẹ́ báyìí pọ̀ ní àdúgbò báyìí tí mo wà o. Èmi nìkan ni kí n máa rí ṣe báyìí, àwọn yòókù kán máa wá ṣe báyìí lọ́dọ̀ wọn, bóyá kán máa tọrọ jẹ. Ojú ọ̀run sì ni ó tẹ́yẹ fò láì farakara. Ìwọ tó ń fi èpè ba àwọn ẹgbẹ́ tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ jẹ́ ládùúgbò, tí ó wá ń bìlífù pé èpè tó ń ṣẹ́ bó o ṣe ń ṣẹ́ kò dẹ̀ sí béèyàn ṣe ń ṣẹ́ èpè tó jẹ́ pé èèyàn ò ní máa pín níbẹ̀. Ó wá lè má ṣẹlẹ̀ lórí tiẹ̀ o, kó wá lọ ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí ò mọ nǹkan kan. Ẹ jẹ́ ká gbìyànjú eléyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tí wọ́n bá ń ṣẹ́ èpè, igba èpè, tí wọ́n ń fi nǹkan burúkú banu ṣépè, bóyá ládùúgbò tó wà ní o, bóyá níbi iṣẹ́ ni, bóyá láàárín ọ̀rẹ́ ni, pẹ̀lú àṣẹ Ọlọ́run, èpè náà ò ní ràn ẹ́ o. Èpè ò ní ràn mí tọmọtọmọ, tẹbítẹbí, tayátayá, tarátará àti gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń wò mí lórí ètò yìí. Èpè burúkú, èpè náà lèpè ń jẹ́. Èpè ṣépè rere wà ní. Èpè kò ní ràn wá láṣẹ Èdùmàrè. Kí ni nǹkan tá a máa wá? Ẹ jẹ́ ká wá ewé Sawerepepe. A tún máa ń pè ní ewé Awerepepe, Sawerepepe tàbí Awerepepe. Ó lè jẹ́ tútù, ó lè jẹ́ gbígbẹ. Tó bá jẹ́ tútù yẹn ó sì dáa. Ẹ jẹ́ ká já ewé yìí, ká já sínú ọlọ, ká já sórí ọlọ, ká wá lọ̀ kó kúnná. Ẹ jẹ́ ká bu òrí, ẹ jẹ́ ká fi pò ó. Tá bá ti fòrí pò ó, ẹ jẹ́ ká kó sínú ike kan. Ẹ wá jẹ́ ká sín gbẹ́rẹ́ mẹ́ta sí oríkìíríkìí ara. Ká máa bu òrí, ká máa fi nu ojú gbẹ́rẹ́ yẹn, ká máa fi pá sí gbogbo oríkìíríkìí ara wa. Tá bá tí wọ́n ń fi òrí pa, ká máa sọ pé gbogbo èpè ara mi, gbogbo èpè ìdílé bàbá, èpè ìdílé ìyá, èpè àárín ọ̀rẹ́, èpè ibi iṣẹ́, èpè àmọ̀ọ́mọ̀ṣẹ́ àtèyí tí wọn ò mọ̀ọ́mọ̀ṣẹ́, tó bá ń jẹ́ èmi lágbájá ọmọ lágbájá Awerepepe, máa bá ń pa gbogbo èpè ara mi. Èpè képè ò gbọdọ̀ tún wá ràn mí mọ́ o. Èpè ẹnu ọmọ aráyé ò gbọdọ̀ ràn mí mọ́. Èpè oṣó, èpè àjẹ́, kó má sì ràn èmi lágbájá ọmọ lágbájá mọ́. A wá máa fi pa títí tá fi sín gbẹ́rẹ́ yẹn tán, a máa ṣàdúrà bẹ́ẹ̀. Kò jù bẹ́ẹ̀ náà lọ. 2, 3 báyìí lóògùn. Tó bá ti ń pọ̀ jù, ó ti ń dàgun mu. Èyí tí a sọ lẹ́yìn náà ni bí a ṣe máa ń pa èpè lára. Ẹ jẹ́ ká lo iṣẹ́ yìí. Ṣé rí gbogbo gbẹ́rẹ́ tá bá ti ń sín, ẹ má jẹ́ ká, tá bá ti sín tán, bóyá ọjọ́ kẹta, tó bá ti jẹ́ gbẹ́rẹ́ oríkìíríkìí ara, ẹni ká tó máa wẹ̀. Ẹ sín gbẹ́rẹ́ tán nísìnyí, ẹ ń wẹ̀ alẹ́ ọjọ́ náà tàbí ẹ ń wẹ̀ ọjọ́ kejì. Lóòótọ́ tá bá ti sín gbẹ́rẹ́ tán náà, ó ti máa ń wà nínú ara. Àmọ́ gbẹ́rẹ́ tó ti ń dà jù ká máa fi lẹ̀ jù ní gbẹ́rẹ́ oríkìíríkìí ara. Torí kò sí bí a ṣe fẹ́ wẹ̀ tá à ní fi kàìnkàn gbogbo ojú gbẹ́rẹ́ náà.
ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiola Lateef Àyìnmásíwé jẹ́. Tó bá dìgbà mi á tún mọ mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Tó, ó dàbọ̀.